ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyin ká tiẹ̀ tí ẹ kú bójú ọjọ́ ṣeríṣi dáadáa ni mo bá yín tí bá ń wí ẹ ní mo tún ti dé. ẹ̀yin bí àwọn Yorùbá sọ wípé ìyàwó àkọ́fẹ́ kò gbúdọ̀ máa ráhùn oko bí òkèlè àkọ́bù tí kì í ṣe ráhùn ọbẹ̀. ẹ̀yin ọkùnrin kí ló dé tó yẹ pé gbogbo àwọn ìyàwó yín lẹ́yìn oṣù mẹ́ta nísìn lẹ́ẹ̀kí lè dùn wọn dáadáa mọ́. ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ ti fi kán tó di pé wọ́n fẹ́ yín o ọ̀pọ̀lọpọ̀ á máa sọ fún mi wípé àwọn ẹ̀ ń dún àwọn bí ẹni máa kúngbà táwọn wà lọ́nà ìgbà táwọn wá wọlé tán táwọn ní ìdókò yẹn 24/7 láàrin oṣù mẹ́fà ẹ̀ kí n fọwọ́ kà wọ́n láàrin oṣù mẹ́jọ ẹ̀ kí n fọwọ́ kà wọ́n. gbogbo ẹ̀yin tí oko yín ti kú tipẹ́tipẹ́ àsìkò Tinubu bí Tinubu ṣe wọlé lánàá tí ọ̀run gbọ́ tí ayé gbọ́ tọ̀run mọ̀ tí òjò gan tó júbà ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ gan òjò rọ̀ sílẹ̀ ilẹ̀ tura ó yẹ kí oko yín gan kó wà renewed lánàá yẹn. ó yẹ kí peace tó flow tó ń lọ káàkiri lánàá tó fly káàkiri lánàá ó yẹ kó fly sórí oko yín kí oko yín kó gba ìtura nítorí pé ní àná yẹn mi ní parọ́ fún yín àwọn ilẹ̀ tó mọ́ lánàá ọ̀tọ̀ ni afẹ́fẹ́ tó fẹ́ lánàá ọ̀tọ̀ ni gbogbo everywhere lágbàáyé lòjò ti rọ̀ ní ìtura ti dé ó yẹ kí ìtura dé bá oko yín gbogbo ẹ̀yin oko tó ti kú ẹ kò máa ṣakọ ẹ máa káṣọ sọ́rùn ṣùgbọ́n oko tó wà lábẹ́ ẹ̀yin ò ṣiṣẹ́ mọ́. ìyàwó tẹ fẹ́ sílé tó bá yá ẹni wọ́n wá ń ṣàbàrí kòlò tó bá yẹ ẹni wọ́n ń wá kó dẹ̀dẹ̀ oko ṣé ẹni tí obìnrin tí wọn ò dó nínú ilé tí kò dẹ̀ tí tó dẹ̀ ń fi tó ní married woman jẹ́ ẹ máa fílẹ̀ máa ní kó má dóko mi ẹ̀yin dẹ̀kẹ̀rí ẹ ti fokó mọ́ra níta kẹ́ tó gbé wọlé ẹ wá máa fún wọn lẹ̀ 6 months 8 months ẹ wá ní kí wọ́n má dóko mẹ́wàá ẹ fìyà jẹ wọ́n ẹ fún wọn lóúnjẹ ẹ fún wọn ní basic things tó ní ìdílé ṣùgbọ́n oko tó ṣe pàtàkì ẹ ń fìyà ẹ jẹ wọn ìta wọn ò ní lè kó jáde torí wọn ò ní lè sọ níta ẹ mọ̀ pé àwọn society ojú wọn dúdú obìnrin ò ní lè sọ níta pé oko ló mú òun kó jáde wọn ò dóhùn dáadáa o torí nǹkan tó ẹ máa bí ẹ̀yin èèyàn ní pé ṣọkùnrin yẹn fìyà jẹ ṣé kò bẹ tọ́jú ọmọ ṣé kò tọ́jú ilé tó bá ní àkó fìyà jẹ mi ó ń tọ́jú ilé nítorí oko ò rí pé wèrè ní ẹ tún máa tẹ̀wọ́ báyìí tún pa pé olórí burúkú ó ti torí oko kó kúrò lónìí ṣé èyàn ò lè ti torí oko kó jáde ní ọkọ but nígbà tẹ́yìn society bá ti wèrè máa léléyìí kẹ́ ṣó kó wá jọ ń jẹ ni obìnrin á dẹ̀ jókòó sínú ilé á dẹ̀ máa dóko mọ́ yín lára because oko èèyàn lè ti torí oko kó jáde kúrò nínú ọkọ even kó máa tọ́jú ẹ̀ fún obìnrin tó bá ní integrity tí ò fẹ́ ṣàgbèrè ó lè ti torí oko kó jáde nítorí ọkọ nínú ilé ọkọ but society wo ò fàyè gbà etí wo ló ń gbọ́ pé obìnrin kó jáde nítorí wọn ò dó dáadáa tó dẹ̀ pé ọkùnrin yẹn ń tọ́jú ilé ó ń tọ́jú àwọn ọmọ ní nǹkan tí ò jẹ́ oúnjẹ fún ẹ̀yin obìnrin wèrè míì tẹ́ ń sọ pé kò kí ń ṣe oúnjẹ breakfast lunch and dinner òun ni lọ́dọ̀ ẹlòmíì bí oko ò ṣe kí ń jẹ oúnjẹ lọ́dọ̀ tiyín òun ni lọ́dọ̀ ẹlòmíì irú èmi ń sìn ọ̀ntì ìgbà tí bí mo ṣe wọ after menopause báyìí ó dàbí ni pé mo fẹ́ máa já kó jẹ ni ara mi máa ń gbé pépépépépépépé ni honestly ara mi energy mi mọ bí tí mo ti rí ara mi ń gbọ́ pépépépépépé ni I'm telling you bẹ́ẹ̀ náà dẹ̀ obìnrin mi tó bá ti wọ menopause báyìí ni okó ṣẹ̀ máa wù dó gidi lójú pálí ní ara ẹ̀ máa dìde lódìlódì ara ẹ̀ máa dìde lódìlódì ni tóbìnrin mi bá ṣe wọ menopause obìnrin mi sexual urge kò le tó ń gbà tó wọ menopause typical example èmi so èmi ò mọ reason tó jẹ́ wípé ẹ̀yin society náà lè máa ń ba ayé àwọn obìnrin yìí jẹ́ ọkọ wọn ò ní focus satisfy wọn nínú ilé wọn á dẹ̀ máa tọ́jú wọn lọ́nà míì tó bá wá nípò ń kó jáde nílé ọkọ nítorí pé wọn ò dóhun ẹ máa bú wọn ẹ ní olóṣì oníranù afokúrun pákò bí ẹ ṣe máa ń bú èmi náà ẹ máa bú wọn wàrà sọbàjẹ lọ ṣàgbèrè ẹ máa bú wọn a bá rí ẹni tí okú ẹ ò jí dìde lánàá tí Tinubu wọlé okú ẹ ò lè jí dìde mọ́ láyéláyé nítorí pé peace tó wọlé lánàá súrà afẹ́fẹ́ tó fẹ́ lánàá yàtọ̀ afẹ́fẹ́ yẹn yẹ kó fẹ́ sí okú ẹ̀ in tó jẹ́ pé wọ́n ní òjò tó rọ̀ ní Naija lánàá kò rọ̀ bẹ́ẹ̀ rí ó yẹ kí afẹ́fẹ́ súrà ire yẹn kó fẹ́ sí okú ẹ̀ kí okú ẹ̀ kó gba ìtúsílẹ̀ kó gba ìdáre kó gba ẹ̀mí kó mí ìyè kí afẹ́fẹ́ yẹn mí ìyè afẹ́fẹ́ bàbá tó ṣẹ̀ wọlé yìí kó mí ìyè sára okú ẹ̀ tí ò bá ti mí ìyè sára okú ẹ̀ ti tú ó ti kú pé kò lè ṣiṣẹ́ mọ́
on a more serious note, gbogbo nǹkan tẹ́yin ọkùnrin yìí ń ṣe fáwọn obìnrin kò dáa. Màá gbé àwọn voice note kan wá fún yín, màá wá play ẹ kẹ́ gbọ́. Nígbà tẹ́ bá ti obìnrin títí ìmí àgbó ọkùnrin wálé, wọ́n wá máa ṣe ìmí tí ò bá lè gbọ́kùnrin wálé, wọ́n máa ṣe video call. Nígbà tí ìwọ ọkùnrin bá wà nílé, tí ìyàwó ẹ̀ ń ṣe video call pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin kó tó di pé ó get ara ẹ̀ down. Ìmí à send òbò sí mi bó ṣe ń fi ọwọ́ run òbò ẹ̀, ó dẹ̀ lọ́kọ ńlé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn ìyàwó yìí dẹ̀kẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ wọn ni. Ẹ̀ṣẹ̀ fẹ́ wọn ni. Mo ti sọ fún yín pé ẹ lọ máa fi àwọn nǹkan kan sínú ọpọlọ yín, bójá àwọn tẹ́ ti dórí, kókó yín lè máa le kẹ́ lè máa fi dó ìyàwó ilé yín. Àwọn wèrè kan máa ní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nǹkan kan, àwọn míì tí wọn ò mọ̀ nǹkan kan, ẹ kàn máa lanu, ẹ máa sọ̀rọ̀ ó dalé rí ó jẹ́ kíní kan. Ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Èlòtù ló ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin míì. Tí ọkùnrin míì tí ò bá ní nǹkan ní agbárí tó lè fi dóyàwó, ìyàwó máa become useless nínú ilé ni. Bí àwọn tí mo ní lọ́wọ́, ẹ̀yin má jì ìyàwó tó ṣẹ̀ fẹ́, marriage tí ò tí pé ọdún kan, kí ìyàwó dẹ̀ ti máa ráhùn oko. Kó ti máa ráhùn oko, kó ti máa pè mí pé kí n jọ òun wá ẹni tó máa dóhun. Bí ò bá tiẹ̀ lówó lọ́wọ́, marriage tí ò tí pé ọdún kan. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nígbà tí gbogbo kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ò ṣiṣẹ́ mọ́, kìkìdá aṣọ lárí àti táì, kìkìdá ọkùnrin, ikú ti bu ẹpà tó kó ọ̀pọ̀lọpọ̀ yín mọ́lẹ̀. Ìjẹkújẹ wá apẹ́ lómi ti rí báyìí kò lè nà mọ́ látara wípé ìjẹkújẹ. Àwọn nǹkan tí ò yẹ kẹjẹ ẹnu yín ni nǹkan tó dùn ti máa dùn jù. Dẹ̀ máa gbọ́ mu. Ẹ wá lọ máa wá oríṣiríṣi nǹkan tẹ́ máa fi dóbìnrin. After tẹ́ bá ti lò tọ́ báyìí oko yín á tún rọ sí ni. Ìjẹkújẹ àmọ́ àwọn tí old age, àwọn tó ti ń dàgbà tó ti ń advance in age ó dáa. But kí ni ká sọ pé àwọn tó ṣe marry, ìjẹkújẹ ti pọ̀ jù. Aṣọ la rí. Tẹ́ bá rẹ́ lómi tó bá tóbi tán, ẹ tún rí tó bá ń jẹun, òun ló máa jẹ nǹkan tó máa ní cholesterol tó bá pa tí cholesterol máa fi high jù. Aṣọ ni fine boy for nothing, fine boy aṣọ fine boy kò sóko lọ́wọ́ ọ̀pọ̀ ní abẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí. Ẹ lóko mọ́, oko yín ti padà lọ síbi tó ti wá. Oko yín ti wàràlẹ̀ àṣà. Oko yín ò gbọdọ̀ bá àwọn ìjọba tuntun wọ New Dawn. Oko yín ò ṣiṣẹ́ mọ́. Ẹ dẹ̀ ń fẹ́ yàwó, ṣé dandan ni? Ẹ má bá yí àwọn obìnrin olóbìnrin jẹ́ tó kó yín ò bá ṣiṣẹ́ mọ́, ẹ má fẹ́ yàwó. Àìjẹ́ bẹ́ẹ̀ àgbèrè máa pọ̀. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ máa sígbà tẹ́ bá dóbìnrin, tẹ́ filẹ̀ lé, tẹ́ dóbìnrin tẹ́ ti fokó dùn lẹ́nu tẹ́lẹ̀ kó tó wọlé. Ẹ wá ní kó má do kó ń ta tẹ́ dẹ̀ ń tọ́jú ẹ̀ kó ní lè possible á do. Ẹ má jà tọ́ra wa. Á do. If kí gbé jókòó báyìí kí máa ní wò, ẹ ti gbọ́ lórí platform mi tó ní nǹkan tó máa ṣe ló máa ṣe. Ẹ pobìnrin tí ilẹ̀ ọdún kan, ọdún méjì, 6 months. Ṣé fẹ́ kó bo ẹ̀ṣà ni? Ṣé fẹ́ kó bo obìnrin gí pátá ni? Ṣé fẹ́ kí ó bo obìnrin gí pátá ni? Ẹ̀yin ọkùnrin burúkú yìí. Kí ló dé? A ní kẹ́ lọ wó bò mí ìdó tẹ́ fi lè máa ní nǹkan lórí láti fi lè dóyàwó yín. Ẹ má jẹ́ kó ọpọlọ yín empty. Ẹ má jẹ́ kó ọpọlọ yín empty. So that ẹ lè máa ní nǹkan tó máa jẹ́ kí oko yín le. Blue film ò lé oko yín mọ́. Àwọn obìnrin ló tún wá ń wo blue film sí. Blue film ò lé oko ọkùnrin mọ́. Practical ni ẹ lọ wá practical tẹ́ máa ṣe. Wọ́n ṣà ń lọ sí strippers club. Ẹ lọ wá practical tẹ́ máa ṣe tẹ́ máa lè gbé sórí máa dó àwọn ìyàwó yín. Dó àwọn ìyàwó yín. Dẹ̀ lè ní kó má ṣàbàrí kò lò kó má wá kó dẹ́doko. Ẹ má tanra yín. Bí mo bá ní kó má ṣe gan wá ṣe. Èmi kọ́ ni mo bí wọn. I can only talk. Mi lè stop anybody from doing nǹkan tó fẹ́ ṣe. Bó obìnrin tẹ́ bá dó náà kí lẹ expect ẹ dẹ̀ ń tọ́jú ẹ̀ nínú ilé. Ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ olùkọ́lá. Kí lẹ expect? Kí lẹ expect? Máa padà wá, máa wá play àwọn voice note kan. Ìyà ń jìyà oko ń jà àwọn obìnrin o. Bí àwọn ọkùnrin kan ṣe ń kígbe pé wọn ò fáwọn lóbòdò. Ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ní wọn ò fún yín lóbòdò ẹ̀ mọ̀ bòdò. Ẹ máa gbà pọ̀ ni. Nígbà tí trailer jam express, ẹ máa pa nípò pa, ipò pò pa. Ẹ máa dó wọn nídò kóbò wọn fàyà ìdó kàlẹ̀ máa ń dó wọn. Ẹ mọ̀ bòdò. Ọ̀pọ̀lọpọ̀ yìí máa fi ìtàn àti ẹsẹ̀ ya ìtàn ni.
mọ̀ bó ṣe ń kẹrẹsì obìnrin, bó ṣe ń romance, bó ṣe ń kiss, bó ṣe ń sọ, mọ̀ ṣe obìnrin tẹ́ bá wá jump sórí ẹ̀gbàgà báwo lẹ ṣe fẹ́ kó máa gbára lẹ̀ fún yín láì ṣe pé bóyá bí wọ́n bá lé aṣẹ́wó gan èèyàn tẹ̀ máa mú ọmú aṣẹ́wó á mú ọmú aṣẹ́wó finger bí ò bá tiẹ̀ lè láàbò ẹ̀ ẹ̀yin ò ní mú ọmú ẹ̀ ní finger ẹ̀ ní kiss ẹ̀ kọ̀dé ó yá fẹ́ tán rẹ́ ẹ̀dẹ̀ lámọ̀ kí ló dé ẹ wá níwọ̀n fún yín lóbòdó ńgbà yẹn bá ṣe lẹ́ni tí gbogbo abẹ́ ń ta wọ́n ẹ̀dẹ̀ máa dó wọn nídòó pé kò ní ẹ̀ ní dò mí mọ́ ni wọ́n send fídíò kan sí mi ká ní wo mo fẹ́ lè máa gbé ọkùnrin yẹn ṣépè ó dó obìnrin yẹn débi wípé obìnrin yẹn ó sáré dìde ó sáré lọ ó tún fà padà ẹ wá ní wọ́n máa sá fún yín ẹ ń dó wọn nídòó ìkà yìí tó bá lóun fẹ́ dóbò nù yín mo bódò mo obìnrin ṣe jẹ́jẹ́ ẹ máa ń ṣe obìnrin jákujáku jáu ní mo bódò ní ọ̀pọ̀lọpọ̀ yẹn nulẹ̀ níbi ìtajà kara aṣọ ẹnu ni oko yín ò kí ń kí Ọlọ́run oko yín máa ń dorí kọlẹ̀ ó máa ń wolẹ̀ ní òbò ló máa ń wolẹ̀ oko tí yín máa tún wolẹ̀ ní òbò ṣáàlà gbọ́ kó máa ń fìbà fúnlẹ̀ ṣé ó yẹ kókó tí yín náà tún máa fìbà fúnlẹ̀ òkè ló yẹ kókó tí yín máa wò ẹ jẹ́ kí n lọ kí n dé máa padà wá ẹ má gbàgbé ilẹ̀ Danabit ó ń ta wàràwàrà ire o.